láti kí gbogbo oníṣẹ̀ṣe tó wà ní pátápátá tó gbogbo ọlọ́dún ọgbọ́n ọ̀pọ̀ máa ń ṣe iṣẹ́ gẹ́gẹ́ bí iṣẹ́ tí ààyè láàyò gẹ́gẹ́ bí sọ̀rọ̀sọ̀rọ̀ àti gbogbogbò so àti gbogbo wa pé àpọ̀ra fẹ́ra kù gbọ́n tó bá kù tí àti lórí ọ̀fẹ́ àti tìbú ọ̀tá dárúkọ yìí ẹ̀fẹ̀ríjì ní àgbàgbé gbogbo wa náà àwa ṣe ohun tó máa gbẹ̀yìn fún gbogbo àfọwọ́dé ọgbọ́n ọ̀pọ̀ ni àwọn afá pọ̀ bí ẹni pé ṣe tí mo fi kí gbogbo afá tàbájá máa dárúkọ ààyè ògbà wa afẹ́tẹ̀lẹ̀ ètò náà láàrin ṣèlú tó níbọ̀. ní àdáyọrí gẹ́gẹ́ bí bàbá wa ṣe àádàm tí wọ́n ti kọ́ wa tí a bá ti dé lóko àwọn kan ni wọ́n mú ìlú yẹn tí wọ́n mú ró àti ní gbogbo muslim community christian àtàwọn oníṣẹ̀ṣe ládáyọrí akí ọba wa ní orílẹ̀ Agége ọba abdulhakeem ambali Agbédèwí aláìní orílẹ̀ Agége àwa kí gbogbo àwọn òjòyè pátápátá tó bẹ ní orílẹ̀ Agége yálà àwọn wà ní àtúnṣe bí pàápàá jùlọ aṣojú ọba gbogbo pátápátá la kí tábà ti ní olóyè kan kábíyèsí náà la rí yẹn so nípa bẹ́ẹ̀ ẹ jẹ́ ká sọ pé kábíyèsí o kábíyèsí ti bàbá wa aláìní ètò orílẹ̀ Agége akéwì ẹ káàbọ̀. nísìnyí lẹ́ẹ̀kan sí àdáni gbogbo àwọn olólùfẹ́ bóyá ń gbẹ́tò lórí rédíò ni àwọn alukọ́lọ́sì àsìkọ́lọ́sì àjọyọ̀fẹ́ bí ọgbọ̀n ọpọta wa bí àti gbogbo àgbẹ̀ àbọ̀ ènìyàn nísìnyí gbogbo ètò tá a fẹ́ ṣe bí tó jẹ́ kí àwọn aláàfáà márùn-ún péré ni tàbá ti ṣàdúrà bẹ̀rẹ̀ tọ̀tọ̀ kébùránì wọ́n ṣe àdúrà bùránì onídìí àlùbùránì wọ́n fi ṣàdúrà fún gbogbo àwọn tá a dárúkọ àtẹ̀bí àtàrà àtọ̀rẹ́ àti alábàáṣiṣẹ́pọ̀ àti iléeṣẹ́ wọ́n ṣàdúrà fún wa àgbẹ̀rọ̀ àsì lẹ́yìn àgbà ọ̀rẹ́ àti pàfàwọ̀ ọ̀bọ gẹ́gẹ́ bí ó ti wà ní ètò tábà ṣe gbogbo eléyìí tán gbogbo àwọn ẹbí tí mo dárúkọ tí mo kí látàárọ̀ yìí àmàmúyàn nínú gbogbo ẹbí yẹn nínú gbogbo ìsọ̀rí yẹn wọ́n wá sọ̀rọ̀ láti wá ṣe testimony kí làwọn nípa abẹ́gbọ̀n lọ́gbọ̀n ṣe àwọn ìgbẹ́ níwèé ìwà bí rédíò àwọn láti ẹ̀kọ́ bí tẹlifíṣọ̀n gbogbo ẹ̀rọ bí òun tẹ́ ẹ bá gbọ́ ní kẹ́ ẹ kọ sí ẹjọ́ torí Ọlọ́run fún àtúnṣe gbogbo ẹbí Ọ̀dọ̀fin ẹjọ́ lóṣù. ní àdáyọrí wọ́n ní ká kí àwọn aṣojú ọba orílẹ̀ Agége ládàáyọrí chief Ọláyínká Sanni JP gbogbo ẹbí Ọ̀dọ̀fin láti Tájọlà nílùú Ìwó wọ́n kí yín o pé àbú ọ̀rọ̀ èèyàn wọ́n ní àti bákan náà chief Saheed Ọbádínà asọ́lú ọba orílẹ̀ Agége asálú tàbí nǹkan ọ̀rọ̀ gbèsè lẹ́yìn ikú ẹ̀. nǹkan báyìí ni wọ́n ṣe. atọ́rọ̀ ìkẹ́jọ fún àdébùwà Muhammad sallallahu alayhi wa sallam. ẹ tó jẹ́ ká mọ̀ pàtàkì ta torí ẹ̀ jókòó bí lónìí ọba tó ṣe lé fún wa ọba náà la tó dúpẹ́ fúnlẹ̀ kọ́ sí. alihamudulilayi. àwọn kí gbogbo àwọn ìlànà lọ́wọ́ tó wà lórí ìjókòó. báwo sọ àwọn ènìyàn lọ́wọ́. bí bàbá wa ṣífì náà tí wọ́n jẹ́ ọ̀gá àgbà ní orílẹ̀ Agége sí LCD láyé yányán fún gbogbo orílẹ̀ Agége LCD àti kàràkàrà ẹ̀ àti gbogbo àwọn afá tó wà níkàlẹ̀ pátápátá lọ́lọ́kọ̀ òjọ̀kan tí ò sí àsìkò láti dárúkọ wọn. akínyẹ̀pẹ̀lú bẹ́ẹ̀ pé sàlámù aleikum bímọ sọ̀bá tó fà nígbà ó kú bàjá. lẹ́yìn eléyìí àwa kí gbogbo àwa olólùfẹ́ àwa ẹni tó kásí pé ikú Alhaji Ismail Adébọ̀rọ̀ pé ó káwa lára la ṣe jókòó bí lónìí. pàápàá àti gbogbo ẹbí Ọ̀dọ̀fin láti Tájọlà nílùú Ìwó lọ́dún ọba nípínlẹ̀ Ọ̀ṣun. àti gbogbo pèdè sọ̀rọ̀ ṣètò lórí afẹ́fẹ́ yálà lókè òní amóhùnmáwòrán pàápàá oníwèé ìròyìn gbogbo apákápáká la kí pé akú ara fẹ́ra kù. àti gbogbo Abẹ́òkúta street Raimi close Ọ̀rẹ́mẹ́ta street àti gbogbo CDA ní orílẹ̀ Agége níbi tí abẹ́gbọ̀n ọ̀pọ̀ tó belong sí. àti gbogbo àwọn òṣèré orí ìtàgé lọ́kùnrin lóbìnrin tó wà bí lónìí tájọ́ wá ṣe ètò fìdáwù yìí. gbogbo àwọn tí wọ́n ń gbé olórin jáde ẹgbẹ́ Music Advertisement Association of Nigeria upman àti gbogbo oníkàlẹ̀ àwọn olórin lọ́lọ́kan òjọ̀kan ní abẹ́ ọ̀brẹ́dà